mo kàn wá bẹ̀bẹ̀ ni o mo wá bẹ̀bẹ̀ mo ronú àwọn èèyàn mi mo lè sùn ó ń dùn mí bí ìgbà tí èèyàn bá fi ìgbọ̀n sọ ògiri gbogbo ẹ̀yin aláṣẹ lórílẹ̀‐èdè yìí ẹ jọ̀ọ́ o ẹ bá wa tamper justice with mercy ó dùn wá àwọn tó pàdánù ọmọ wọn ẹbí wọn kí Ọlọ́run kó jọ̀ọ́ kó bá wa fi àlàáfíà pípé àti ìsinmi fún ọkàn wọn kí a má sì rí àtẹ̀yìnkú mọ́ lọ́dọ̀ tiwọn àti lọ́dọ̀ gbogbo etí tó ń gbọ́ mi. Ṣe rí nígbà míì téèyàn bá pẹ́ndé àtúnṣe ó lè dá sí ni ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ mà gbogbo ẹ̀yin aláṣẹ wa lórílẹ̀‐èdè yìí ẹ̀yin tí ó jẹ́ pé ntẹ́ ẹ bá wí labẹ́ gé lórí ìṣẹ̀lẹ̀ àjálù tó ṣẹlẹ̀ ńbàdàn tí ògbóǹtarìgì ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn aláàánú mẹ̀kúnnù bàbá àwọn ọmọ kéékèèké tó ti wà ní inú ọgbà ìsenilọ́jọ̀sí Lágòdì àti olórí òjíṣẹ́ Ọlọ́run prophetess Naomi Sílẹ̀kùn Ọlá àti ó mà ṣe o orí ọba mọ bùsùn ìbá lọ túnlẹ̀ ẹ̀bẹ̀ sí principal Islamic secondary school ní Basọ̀run Islamic high school Basọ̀run òun náà ò rò bẹ́ẹ̀ o èèyàn àbá mọ̀ pé bí ó ti rí nù ta ló jẹ́ sánsọ ọrú rẹ̀ sọ̀rọ̀ ẹ gbọ́ mi náà ẹ jẹ́ àwà tí wọ́n ṣe bọ̀ àwọn èèyàn wọ̀nyí kò sẹ́ni tó mọ èyí tí dàkúkọ nínú ẹyin o ìdàbà ẹyin kì í sì fojú hàn lọ́tọ̀ ara ẹyin náà ni máa ń wà ẹ dákun gbogbo ẹ̀yin tẹnu yín tọrọ láwùjọ gbogbo ẹ̀yin tẹ́ gbé èbó tẹ́ lè bá ń sọ lé èbó ẹ bá ń pín káàkiri pé mò ń bẹ̀bẹ̀ fún àwọn èèyàn wọ̀nyí. Alhaji Oríyọmí Hamzat mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà níbẹ̀ yẹn ẹ tún máa ṣàánú lọ ni àánú àfọ̀hún fún yín o àánú àdìdì sí yín prophetess Naomi ẹ bá àánú pàdé principal school ẹ bá àánú pàdé o. Oríyọmí Hamzat àti prophetess Naomi Sílẹ̀kùn Ọlá ojú tó bá ti máa ní òní pò wọ́n mọ́ ni mọ́ bójú bá ń pa kan ọ̀rẹ́ gbogbo wa ló jọ ń pa àti alákòóso iléèwé tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ẹ bá bójú àánú wò wọ́n ẹ ṣàánú wọn a ní sọ pé wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ torí wọn ò wulẹ̀ ṣe bẹ́ẹ̀ rí tẹ́lẹ̀ níta èèyàn bá ní lọ́kàn láti ṣe ló yẹ ká sọ pé kò ní í ṣe bẹ́ẹ̀ mọ́ tá a bá sọ pé wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ní ìsìn sáwà ń sọ pé wọn ò ní ṣoore mọ́ ní báyìí tá a bá ní wọn ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ sáwà sọ pé wọn ò ní náwó ìrànlọ́wọ́ sáwọn tó nílò ẹ̀ mọ́ wọn mọ̀ ṣèrànlọ́wọ́ fún àwọn èèyàn borí ti yan àwọn fún nìyẹn iṣẹ́ tó rí yàn wọ́n nù ṣùgbọ́n irú àjálù bẹ́ẹ̀ ni Ọlọ́run ò ní jẹ́ kó tún ṣẹlẹ̀ sí wọn mọ́ irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kò ní jẹ́ tún sọmọ lọ́wọ́ wọn mọ́ nítorí gbogbo ìgbà tí ń bá ń ronú ipò wo làwọn èèyàn wà bó ni wọ́n ṣe ń jẹun ìrònú wọn àlàáfíà wọn ipò wo ló wà ó tilẹ̀ jẹ́ pé oríṣiríṣi àwọn ìròyìn akóniláyàsókè tó ń lọ lórí ìkànnì ayélujára ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ni kò ṣeé gbéyèlé tó jẹ́ òfútù fẹ́ẹ̀tẹ̀ àṣà tí kò nìkan nínú nítorí mo ti gán ní ṣèyídà mo ti débẹ̀ mo rí olórí Sílẹ̀kùn Ọlá mo sì rí ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ Alhaji Oríyọmí Hamzat kódà wọn ṣàìsí ẹ̀ ńlẹ̀ ń bẹ̀rùn sí principal tí wọ́n jọ wà níbẹ̀ a kí gbogbo àwọn tí wọ́n wà ní àkóso ọgbà ẹ̀wọ̀n tí ń bẹ Lágòdì wọ́n kú ọmọ ṣe wọ́n kú àfọmọnìyàn ṣe gbogbo ẹ̀yin lọ́gàlọ́gà tó wà ń bẹ lákì ẹ dákun bọ́rọ̀ bá ń pẹ́ńlẹ̀ ìmọ̀ ẹ̀gbọ́n sí gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yin ni number 1 ẹ̀yin lásán ọ̀dàbúrà gbogbo wa ẹ̀yin ni bàbá gbogbo wa nípínlẹ̀ Ọ̀yọ́ àtẹni tó fẹ́ àtẹni tó kọ̀ ẹ dákun ẹ bá wa lórí ọ̀fẹ́ tí Ọlọ́run fún yín láti bá wa dẹ́rọ̀ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí gbogbo ẹ̀yin tí inú bá ń bí lórí ọ̀rọ̀ yìí dákun ẹ fọwọ́ wọnú ẹ má bínú torí àti wàá sì pẹ́ fẹ́ni tí ẹkùn pàyà ìjẹ ọ wà pé bó ṣe ṣe fún mọ́mí ìṣẹ́ náà jó nínú kan torí náà ẹ bá wa ṣàánú wọn
ẹ bójú àánú wò wọ́n. Ọlọ́run ó ṣe ojú rere sí ẹ̀yin náà ní gbogbo ibi tẹ́ bá ti nílò ìrànlọ́wọ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ̀yin gan lọ̀rọ̀ yìí gbèrú, torí pé ẹ̀yin làárẹ̀ wa, ẹ̀yin ni bàbá wa, bàbá lẹ́yìn tó á jẹ́ sí gómìnà. Torí náà gbogbo yín ẹ bá wa fikùn lukùn, ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ kí àwọn ènìyàn yín kí wọn ó lè wà ní òmìnira, nítorí ọkàn sóresóre tó kù lẹ́yìn kó má bàa bomi tútù sí wọn lọ́kàn. Torí pé bá a bá ní bí ejò ṣe gùn tó láṣẹ dáná, olúwa rẹ̀ ó sùn lé náà o. Báyọ̀ wò rí, kò sí gómìnà kankan tó lè ṣiṣẹ́ ìpínlẹ̀ rẹ̀ tán. Bẹ́ẹ̀ ni kò sí ààrẹ orílẹ̀-èdè kan tó lè pèsè gbogbo ohun tí ọmọ orílẹ̀-èdè rẹ̀ ń fẹ́. Irú àwọn tí orí bá bẹ́gi ọlà fún láwùjọ àti àwọn ẹlẹ́yinjú àánú báyìí, àwọn náà ni wọ́n ó mọ kúnjọba lọ́wọ́. Ẹ má jẹ́ ká wò èyí tí wọ́n ṣe lọ́wọ́ yìí, èyí tó ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn má jẹ́ ká wò, àti máa ṣe bọ̀ wọn òní kẹ́ ẹ jẹ́ ká wò, àti ọkàn ìfẹ́ àti ìṣòro tí wọ́n ní ó tó di pé kíní ọ̀hún orí bó ti rí. Pẹ̀lú àṣẹ Olódùmarè, gbogbo àwọn ikọ̀ àtìrújú Ọlọ́run, àwọn tí ó gbọ́ Yorùbá lágbọ́yé, àtẹni tó lè bá àtàwọn tó lè bá ń sùn gbìfọ̀ fún. Ọ̀rọ̀ yìí èébú kọ́ ló kàn o, àtàláàfà nílẹ̀ yìí àti wòlíì àti gbogbo ibi tí kálukú bá gba Ọlọ́run gbọ́ tọ́lọ́run yé sí. Ẹ bá wa bẹ Ọlọ́run kó bá wa pẹ̀tù sọ̀rọ̀ yìí, kó bu tútù sí, kí gbogbo àwọn tọ́rọ̀ kàn kọ́lọ́run tù wọ́n lọ́kàn, àtijọba àtàwọn òbí ẹbí tí wọ́n ní ọmọ, kí Ọlọ́run kó bá wa fi òróró ìtura sí ojú ọgbẹ́ ọ̀hún. Gbogbo wa ló dùn, ó bà wá nínú jẹ́, ó ká wa lára. Àmọ́ kò sí irú ìdájọ́ tá a gbélé àwọn èèyàn wọ̀nyí lórí tó lè dá ẹ̀mí àwọn tí ó ti lọ padà fún wa. Àwa la padà lọ bá wọn, wọn lè padà wá bá wa mọ́. Tó bá wá rí bẹ́ẹ̀, bí a bá fún wọn lórí ọ̀fẹ́, àkàìmọye mọye irú àwọn ìwé yìí ni Ọlọ́run tún lè lo ayé àwọn èèyàn wọ̀nyí láti gbé sókè, láti tọ́ sọ́nà, láti jẹ́ kí wọ́n ó lo ẹ̀bùn tọ́lọ́ fún wọn, kí àwọn ìwé kó lè wúlò fún orílẹ̀-èdè wa. Bólúwa ti ń bẹ àti bẹ́ẹ̀ mi ẹ ti ń bẹ láàyè, ìjì ò ní jà wá, àní sóore ṣe o. Mo pàṣẹ gbogbo ẹni tó bá mi pín ohun yìí. Ọ̀rọ̀ tó ò mọwọ́ mẹsẹ̀ lórúkọ Jésù Olúwa kò ní jù ọ́ sẹ́wọ̀n. Èyí tí mo wí ní gbólóhùn kejì ni pé o ò ní ṣubú dànù o. Àbẹ́rẹ́ nǹkan báyìí, Oríyọmí àti olórí wọn ò ṣubú dànù, ẹni tí ọ̀dà ti ẹ̀nù lọ́dà lé wọn lórí. Àbí àwọn tí wọ́n ní kán wá gbà, wọ́n ní tí wọ́n fẹ́ fún ni. Ẹ́mbásì àmì eléyìí, mo ní ẹnikẹ́ni tó dúró sí ibi tí wàá ti sunkún lórúkọ Jésù Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, agbára kó bọ́ lọ́wọ́ ẹ̀. Ẹni tó dúró síbi tójú ti máa tì ẹ́, òun lójú máa tì. Gbogbo ọjà, gbogbo ilé, gbogbo ibi tí ohun ìdè pátá, orísun ìbànújẹ́ láyé yín kó gbẹ, ìrànlọ́wọ́ kó dé, àánú kó fọ̀n. Kẹ́ ẹ rójú rere lọ́dọ̀ Ọlọ́run, kẹ́ ẹ rí tèèyàn, kẹ́ ẹ rí tọba, kẹ́ ẹ rí tìjòyè. Àtẹ̀yìn àtẹ̀mí a ò ní sọmọnù. Ọdún 2025 kò ní sá wa lọ́gbẹ́. Gbogbo ẹni tó wà nínú ìbànújẹ́ pátá, Ọlọ́run fayọ̀ rọ́pò fún wọn. Bẹ́ẹ̀ ni kó rí. Àánú sì ń ṣe mí. Gbogbo ẹ̀yin tí ẹ ń fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Oríyọmí àti Amsat, àbí Oríyọmí àti Naomi pẹ̀lú principal, ìṣẹ̀lẹ̀ tó ń polóko lẹ́kún, tápariwo tí yín fi wá ń sẹ̀rìn rín, tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe pawó wọlé. Ẹ wá ń wò pé kẹ́ẹ̀kẹ́ ẹranko ó bàjẹ́, kínú ọmọ èèyàn tí yín ó lè dùn, tẹni bàjẹ́ ọkàn yín, ẹni rán ni lẹ́wọ̀n kó mọ́ sàsùn para, ìgbà oró kì í fọ́. Ìdókòwò tí ẹ bá fi ọ̀rọ̀ yìí ṣe, owó ẹkún lọ bọ́ sí, wọn kì í fi rajà ẹ̀rín. Ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o, ká sì má bá wọn bú ẹnikẹ́ni, ẹ jẹ́ a máa rawọ́ ẹ̀bẹ̀. Ọ̀gbọ́ ọ̀rọ̀ gbígbóná ọfà ní ó yọ jáde nínú àpò, ọ̀rọ̀ gbígbóná yọ ọfà jáde nínú àpò, ọ̀rọ̀ tútù ọfà obì jáde nínú àpò, omi tútù ní kó tẹnu ẹja bọ́, ọ̀rọ̀ tútù ní kó máa tẹnu gbogbo wa jáde.